àwọn tó wà níbẹ̀ ti máa jẹ́rìí òru Friday mọ́jú Saturday ni bàbá ọkọ kú nílé àwọn bẹ́ńgọ́rẹ̀. ẹ̀yin èèyàn ibo là ń bọ̀rọ̀ ọ̀rọ̀ kéwọn yìí sọ nípa ọ̀rọ̀ tó sọ sí àwọn àáfàá pé àwọn àáfàá wọ́n gọ ẹnu wá torí pé wọ́n bá ṣe òkú yẹ tó kú ló sọ ọ̀rọ̀ sí àwọn àáfàá pé wọ́n gọ ẹnu wá ọ̀rọ̀ ẹ a máa ń pè lẹ́rọ ó máa ń láró nínú oríṣiríṣi kan mọ̀ làwọn àáfàá máa ń sọ jáde àwọn àáfàá kan sọ pé tí Alhaji Kewo bá ti wá kó wá sí orí íńtánẹ́ẹ̀tì kó wá bẹ̀bẹ̀ kó tó pé ọjọ́ 7 Alhaji Kewo máa dẹ ẹni tán dalẹ̀ bò ẹ wá lọ gbọ́rọ̀ tí Okanlomo sọ Okanlomo náà ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí Alhaji Kewo sọ pé àwọn àáfàá wọ́n ga ẹnu wá ẹnu mi kọ́lẹ̀ tí máa gbẹ wá lọ gbọ́rọ̀ yìí kẹ́ farabalẹ̀ kẹ́ jókòó kẹ́ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ gbọ́ nǹkan tí Okanlomo sọ. Ẹ má gbàgbé láti subscribe sí channel Ọpẹ́ Fanta kẹ́ lè máa gbádùn update ní ojoojúmọ́. ọ̀rọ̀ tí ó ń lọ nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde Masha nípa ọ̀rọ̀ Ganu kò ṣe Ganu tí gbogbo àwọn àfáà ń jáde lé lórí ọ̀rọ̀ náà mo ń wo nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn pé nǹkan kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tó ní agbára ju ọ̀rọ̀ tí gbogbo àwọn àfáà ń sọ lọ because ọ̀rọ̀ pé àwọn àfáà wa Ganu ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ but aburú kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn aburú kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tó ní agbára tó dẹ̀ ga ju gbogbo táwọn àfáà ń sọ lọ ṣùgbọ́n mò ń wòye láti ọjọ́ Friday kí bóyá màá rí àwọn àfáà tó máa sọ̀rọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n mi ò rí àfáà kankan tó sọ̀rọ̀ lọ síbẹ̀ ṣé wàá rí ìfẹ́ tí mo ní sí Wasiu Ayinde àti àfáà wa tí àwọn ọ̀rọ̀ yìí tún ṣẹ́ mọ́ lára kò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn wù mí láti sọ àmọ́ mo àwọn pé tí n bá ní mi ò ní sọ̀rọ̀ ìpẹ́bọ̀rọ̀ ṣe ń gbé mi nínú tí àdẹ̀rẹ́ ẹlòmíì tó sọ ọ̀rọ̀ yẹn ṣé bẹ́ẹ̀ náà la ṣe máa wo Alhaji Wasiu Ayinde àkàn lè máa wo Alhaji Wasiu Ayinde lórí aburú tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn àti àáfàá wa tí gbogbo wa mọ̀ sí Mufti Ìlọrin kí ni ọ̀rọ̀ náà òun ni wípé ọjọ́ tí ìyá Wasiu Ayinde kú tí gbogbo wa bá wò a gbọ́ lẹ́nu bàbá Mufti wípé Wasiu Ayinde wá pọ́n àwọn lé ìjọ tí ìyá Wasiu Ayinde kú gangan pé Wasiu Ayinde wá gbé òkú yẹ bó ṣe rìn yẹ bọlẹ̀ tán ó wá sí òde ìyàwó ọmọ wọn gangan níjọ́ tí ìyá Wasiu Ayinde kú gangan tí wọ́n ti rìn wọ́n mọ́lẹ̀ mo wá fẹ́ pàkíyèsí kan sí gbogbo àwọn àfáà tẹ́ pé gbogbo tí ń jẹ́ àfáà pátápátá ní fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wa torí pé bí bàbá wa Mufti ṣe ń sọ àwọn ń sọ ní sọ wípé Wasiu Ayinde wá ta àpọ́nlé fáwọn mo wá fẹ́ béèrè lọ gbogbo àwa tá a jẹ́ àfáà yìí pé ṣé àpọ́nlé tí Wasiu Ayinde tà fún bàbá Mufti ń jọ yẹn ṣé iyì ló jẹ́ fún bàbá Mufti ni àbí ó fi kan bàbá Mufti lábùkù ẹ farabalẹ̀ o òun ni wípé bàbá Mufti wọ́n ń ṣe ìyàwó fún ọmọ wọn níjọ́ tí ìyá Wasiu Ayinde kú Wasiu Ayinde ó wá rìn yẹ bọ̀lẹ̀ wá sáré wá dá bàbá Mufti lóhùn mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn àfáà tá a mọ̀ nípa ṣẹ̀ríà ipe tó kú bá kú fún yàn ìjọ mélòó lẹ kó fi ṣe tánṣíà gbogbo àfáà gbà wípé ọjọ́ 3 ó kéré jù kò sí àfáà tí ó gbà gẹ́gẹ́ bí ṣẹ̀ríà t'Ọlọ́run àti tànábì Muhammad ó gbọ́dọ̀ jókòó lé ìjọ 3 kí àwọn èèyàn máa wá ṣe tánṣíà fún kó máa wá kí onítọ̀hún nílé ìyá Wasiu Ayinde wá kú ìyá tó dá sí pé òun ló ta ẹ̀jẹ̀ lé Wasiu Ayinde lórí
tí ó sì sí ìyá mi mọ́ lẹ́yìn ìyá yìí wá kú ó wá gbé òkú yẹ sínú kòtò níjọ́ yẹn gangan ó wá ní òun lọ pọ́n àáfàá kan lé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìfẹ́ wà lára mi Alhaji Wasiu Ayinde ó má ṣì mí gbọ́ o ṣùgbọ́n mo fẹ́ sọ nítorí pé ìwọ̀ tí Wasiu Ayinde kó sí ká lè tètè pé wọ́n ṣàkíyèsí ẹ̀ Alhaji Wasiu Ayinde wọ́n lè má wàá mọ déédéé ohun tí wọ́n kó sí tí mo dẹ̀ ń lérò pé ó jẹ́ kí bàbá Mufuti pé wọ́n ṣàkíyèsí torí pé bàbá Mufuti tá à ń sọ tó ń ṣènáwó yìí àkọ́kọ́ ipò tí wọ́n dìmú nínú ẹ̀sìn ipò ṣẹ̀ríà ni ipò ẹ̀sìn ni wọ́n dìmú ipò ṣẹ̀ríà ni tírú eléyìí bá ṣẹlẹ̀ nínú ìlú tó bá kó wá bá bàbá Mufuti ẹjọ́ òun bàbá Mufuti fẹ́ dá ṣé àáfàá ni bàbá Mufuti máa ní kẹ́ni yẹn gbé ọlá fún ni àbí ìyá tó bí lọ́mọ àbí àwọn òbí yàn ní àwọn òbí tó lọ ń so pọ̀ mọ́ rẹ̀ inú Kùránì pé wa qadda rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala takilahuma huffin wala tanharhuma wa qul lahuma qawlan kariman wa ni wa afdilahuma dhulli min rahmatik wa qul rabbi irhamhuma kama rabbayani saghira sadaqallahu al-azim ní àwọn òbí tó lọ́hún sopọ̀ mara rẹ̀ nínú Kùránì ipe wa qadda rabbuka alla ta'budu gbọ́dọ̀ sí nǹkan mi illa iyyahu àfẹ̀mí Ọlọ́run ọba Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ nínú Kùránì o ó wá ní wa bil walidayni ihsana ó gbé wáòlì wátìfùwà wáòlì wátọ̀fí lọ́dọ̀ àwọn oníkéwú ó gbé wáò wá ó so àwọn òbí mọ́ ara ẹ̀ ó wa bil walidayni ihsana tí kò bá pọ̀ Ọlọ́run ò fẹ́ orogún ni lẹ́yìn kọ̀dọ̀rọ̀ búkálá táàbùrí láàlìyáwó kò fẹ́ ká máa sin nǹkan mi kò bá ní ká tún máa sin àwọn òbí ó wá gbé wá ò wá tí fún wa pé wa bil walidayni ihsana ẹ ṣe dáadáa sáwọn òbí yín inú dáadáa tó mọ́ máa ṣe sóbí òun náà ní péjọ́ tó bí bá ṣíwọ́ ọṣẹ́ inú dáadáa ní wa bil walidayni ihsana ó gbọ́dọ̀ ṣe dáadáa fún ó gbọ́dọ̀ fún ní àpọ́nlé torí pé Ọlọ́run sọ níparí àyà yẹn pé wakulila uman qawlan kariman wabdila uman zulimi rahmatik wakuli rabbi tó bá tó wá síwọ́ iṣẹ́ o wakuli rabbi irhamhuma kama rabbayani sagiran Ọlọ́run bá mi kẹ́ wọn ju bó ṣe kẹ́ mi nígbà tí mo wà kékeré lọ ṣé àwọn òbí tó wá dúró ti Wasiu Ayinde tó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa tó já sí pé ńjọ́ tá wà ní kékeré ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní fojú kọrun tọ́mọ bá sùn ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa sunkún ló máa jó láì rílù gbogbo ara sọ àwọn òbí wa di wèrè kékeré torí pé wèrè ní jó láì rílù irú òbí bẹ́ẹ̀ ló wá ṣíwọ́ iṣẹ́ ní èèyàn kan wá ní pé òun lọ ta iyì fún àáfàá kan ju àwọn òbí ẹ̀ lọ àáfàá tó wá lọ ta iyì fún wa jẹ́ àáfàá àgbà tó jẹ́ Mufuti pé tó bá kó ìdájọ́ ìwà bá Mufuti irú ẹjọ́ ló máa dá ẹ̀ṣẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì bàbá Mufuti tó wá ń ṣe ìyàwó fọ́mọ yìí àpẹẹrẹ irú ẹ̀ wá ṣẹlẹ̀ sí bàbá Mufuti níjọ́ tí wọ́n ń ṣe ìyàwó àkọ́bí wọn ọjọ́ tó ń ṣe ìyàwó àkọ́bí wọn nílùú Ìlọrin mo wà ń bẹ̀ live and direct wọ́n sọ fún mi ọjọ́ méje la fi ṣe ìyàwó náà ọjọ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday ọjọ́ tó wá di ọjọ́ Saturday tó jẹ́ kí Wasiu Ayinde wá play Saturday ni Wasiu Ayinde wá play ọjọ́ Saturday kí Wasiu Ayinde wá play òru Friday mọ́jú Saturday ni bàbá ọkọ kú nílé àwọn Bẹ́ngọ́rẹ̀ ìdí mọ̀ sọ àwọn tó wà níbẹ̀ ti máa jẹ́rìí òru Friday mọ́jú Saturday ni bàbá ọkọ kú nílé àwọn Bẹ́ngọ́rẹ̀ nítorí sábàbí pé bàbá ọkọ kú ẹni tó jẹ́ Mufuti Ìlọrin nítorí pé wọn ti di Mufuti ńgbà náà o nítorí pé bàbá ọkọ kú wọn wá sínú hall tí a ti ṣe reception níjọ́ Saturday wọn ò yọjú sínú hall yẹn kódà ọkọ àti ìyàwó gan ò yọjú sínú hall yẹn àwa la lọ yẹ Wasiu Ayinde sí ńjọ́ náà àwa la lọ yẹ Wasiu Ayinde sí ńjọ́ náà bàbá Mufuti jókòó sílé nígbà tí Wasiu ṣetán ló lọ ṣe tán síyàn fún bàbá oníkíjìpá nínú ilé
ìyá Wasiu Ayinde wá kú ìyá Wasiu Ayinde wá kú ká gbà pé olórin ni Wasiu Ayinde kò mọ ṣẹ̀ríà kò mọ̀ pé ìwọ ni kóhun fún ìyá òun ò gbúdọ̀ lọ́bi kankan fúnjọ́ mẹ́ta ìwọ ni inú ṣẹ̀ríà Islam ni ìwọ ni kó jókòó sílé fúnjọ́ mẹ́ta kó máa wá kí ká gbà pé Wasiu Ayinde ò mọ̀ òun fẹ́ fi ṣàpọ́nlé ìgbàgbọ́ wa ní pé bàbá Mufuti ló jẹ́ kó dá Wasiu Ayinde padà sílé pé aláàjì lẹ́yìn tí ìyá yín kú ẹ padà sílé tàbí bẹ́ẹ̀ kọ́ kí Wasiu Ayinde máa kọrin jọ yẹn gangan ọjọ́ tí ìyá Wasiu Ayinde kú ó tún wá mú máìkì dání níwájú Mufuti ó tún wá ń kọrin ayé wọ́n tún wá ń jó wọ́n tún wá ń lùlù níwájú Mufuti odindi ìlú tẹ́tẹ́lẹ̀ kú púpọ̀ káàtó tí a bá sọ lọ́wọ́ bí wa ó kú púpọ̀ káàtó a tún wá ń retí bóyá ọjọ́ tí wọ́n tún fẹ́ ṣe jọ́ mẹ́jọ àbíjọ́ méje náà ṣe ni bóyá bàbá Mufuti á tún wá tún Wasiu Ayinde ṣe pé aláàjì torí ọjọ́ mi o ẹ má gbé ìwọ àwọn òbí yín fún ẹnikẹ́ni mọ́ torí pé ìwọ òbí inú ìwọ òbí ni pé wàbìlì wàhálìdé ní insanan amúrúmínà ìlàyé àṣírátọ̀dọ̀ Ọlọ́run ni kò wá sí tó ń pè ní dáadáa lẹ́yìn tó bá di kẹ́ wọn tán láyé wàkúlélàhùmán máa bẹ lọ́hùn fún wọn aláhùmá ìrè amóhùnmọ́ kàmárọ̀ bàyá ní sọ̀gírọ́n òbí wo ló lè bí ọmọ níjọ́ tí òbí bá bí ọmọ gangan kó wá gbé ọmọ yẹn sílẹ̀ kó lóun lọ sóde eré òbí ò lè ṣe bẹ́ẹ̀ kò sí òbí kan tó máa bí ọmọ níjọ́ tó bí ọmọ kó wá gbé ọmọ yẹn sílẹ̀ kó lóun lọ sóde eré tó yá pé gbogbo òbí tó bí ọmọ láyé yòhí wá yòó mìítù ní Ọlọ́run pa òbí níjọ́ tí ọmọ ń bọ̀ láyé ni Ọlọ́run pa ìyá níjọ́ tó ọmọ ń bọ̀ láyé ni ohun Ọlọ́run ló dẹ̀ mí ẹ padà lọ́lọ́run ṣe ní pé máa bẹ lọ́run fún ọ pé aláhùmọ̀ èrè amóhùnmọ́ ká máa rọ bàyá ni sọ̀gí rọ̀ bọ́ ṣe kẹ́ mi bọ́ ṣe ṣe mí bọ́ ṣe gẹ̀ mí kékeré bá mi kẹ́ wọn òbí ò lè fi ọmọ lẹ́yìn níjọ́ tó bá bímọ láyé ìyá wa kú ní ìyá tẹ́ pé bó ṣe wà yẹn lẹ́yìn Ọlọ́run tẹ́ pé Allahu muqaddara bọ́lọ́run ṣe náà máa ṣẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run ló wà òbí máa ń jẹ́ sábà bí oríire fún ọmọ ńgbà míì tàbá wá ní ká lọ wo ìgbìyànjú ìyá yìí lórí Alhaji Wasiu kó tó débi tí wọ́n dé yẹ kò kéré ẹni wá ra ayé gbé fún yín tó gbìyànjú kí ayé rọrùn fún yín ó wá bọ́ sálẹ̀ kìámọ̀ ẹ wá nẹ́fẹ́ lọ pọ́n àfa àkànlé Alhaji Wasiu Ayinde kú púpọ̀ káàtó táwọn àfa tí wọ́n já àwọn àfa wa ta lérò pé kí wọ́n pè yín sákèésì tó wọ́n bá pè yín sákèésì ẹ ká wá sọ fún yín torí a nífẹ̀ẹ́ yín torí a fẹ́ kẹ́ ṣíra rẹ̀ torí pé àwọn àfa wa yìí wọ́n mọ ìwọ òbí pàápàá jùlọ wọ́n mọ ìwọ ìyá ọjọ́ tí ìyá tí wọ́n kú kí ni wọ́n sọ nínú mọ́tò ọjọ́ tí wọ́n lọ sí Ìlọrin àwọn ni wọ́n sọ o mo ní fídíò ẹ o wọ́n ní pé njọ́ táwọn lọ sí Ìlọrin tó pé wọ́n pé ìyá tí wọ́n kú àwọn ń sọ nínú mọ́tò pé ṣáwọn òwò àti tán báyìí ìyàwó wọn ló dá wọn padà pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ lè tán tó wọ́n mọ ìwọ òbí wọ́n mọ bí ìwọ ìyá ṣe tó nínú ayé àwọn náà ìyá tí yín ló wá kú yẹn ṣọ́fẹ́ kẹ́yìn tán lójijì ni Alhaji Wasiu Ayinde àwọn máa sọ tọrọ a nífẹ̀ẹ́ yín o eléyìí kò dífẹ̀ẹ́ yín kù lẹ́mi wa ṣọ́fẹ́ kẹ́yìn tán lójijì náà ṣe lè sọ fún yín pé kò jẹ́ kẹ́ ẹ fìyà yín lẹ́yìn tó ti yà yín kú ó jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣe àpọ́nlé wàbìlì wàhálìdé ní ìzáná dáadáa ní tẹ́tú lè ṣe fún ìyá yín tí ìyá yín bá kú ni pé kẹ́ ẹ jókòó nílé fúnjọ́ mẹ́ta kọ́ ní kí ló dé Alhaji Wasiu Ayinde mò ń dárò ìyá mi tó kú lọ́wọ́ torí pé ìyá tó kú yẹn ẹnìkan ò nífẹ̀ẹ́ yín lábẹ́ sọ́mọ tó ìyá tó kú yẹn ìyá tó kú yẹn nìkan lóore yín dùn mọ́ lábẹ́ sọ́mọ kò sẹ́ni tó re yín dùn mọ́ tó yá yẹn mọ́ ìyá yẹn nìkan lóore yín dùn mọ́ ìyá yẹn nìkan lóore yín dùn mọ́ ìyá yẹn wá kú ẹ wá ní ẹ lọ ṣàpọ́nlé fáàfáà kan ní àáfàá tó yẹ pé àáfàá ìlú tẹ́pẹ́ tí ìdájọ́ yìí bá ṣẹlẹ̀ nínú ayé nínú ìlú báwo làáfàá yẹn ṣe máa ṣèdájọ́ yẹn Alhaji Wasiu Ayinde ẹlẹ́ẹ̀kejì Alhaji Wasiu ihun tẹ́ tí wá ṣe yẹn Alhaji Wasiu ẹ má bínú wàláhì nífẹ̀ẹ́ yín o ta ni mo lè pè lórí aago kí n sọ fún yín máa sọ fún yín o wàláhì mi lè pè yín ni o mi ì nago yín lọ́wọ́ o ṣùgbọ́n kan tí mo fẹ́ kó yé wa nílé ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí àtúnṣe ti wà tí ẹ bá fìfẹ́ gbọ́ mi o ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ fààrọ̀ fún yín pé
ìyá yín kú ẹ̀rìn ìyá yín bọ̀lẹ̀ ẹ lọ pọ́n àfáà lẹ lọ sóde eré. Alhaji Wasiu ṣé ń júwe fáwọn ọmọ yín pé ọmọ yín tó bá rí bẹ́ ṣe rí yẹn nínú ayé, ọmọ yín tó bá rí bẹ́ ṣe rí yẹn nínú ayé tó bá ju bẹ́ ṣe rí lọ yín nínú ayé, ṣíjọ́ tẹ́yìn náà bá ṣíwọ́ ọṣẹ tẹ́ bá dàgbàdàgbà tẹ́ ní kú ní kékeré o, tẹ́ bá ṣíwọ́ ọṣẹ tó kó pa yín tì àbí kó sáré kọ́ àwọn àfáà lójú pé sáré tí bàbá mi bọ́lẹ̀ pé òun lọ sóde eré. Ṣé ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín ni? Ṣé ń sọ orú yẹn fáwọn ọmọ yín Alhaji Wasiu Ayinde? Torí pé gbogbo ohun tí a bá ṣe ó ti di tàn, ó ti di tàn. Ó túmọ̀ sí wípé ó yẹ kí àwọn àáfàá pé yín ṣàkíyèsí irú ẹ̀, pé irú eléyìí o inú ìwọ̀ tí yàn ń fún àwọn òbí ẹ̀ láyé ni pé wà bèlè wá lìdé ní ìzànà ṣe dáadáa sí wọn lójú ayé wọn. Tán bá tún wá kú tán wà tún wá máa wá bẹ lọ́hùn fún wọn. Inú dáadáa náà ni pé njọ́ tí wọ́n kú wàá jókòó sílé, gbogbo àwọn àáfàá ló paná pé táǹsìyà ó kéré ju ọjọ́ mẹ́ta ni kíyàn fi jókòó lé kọ́ máa wá kì í. Kò jẹ́ kẹ́ ẹ jáde ńjọ́ yẹn pé ẹ lọ pọ́n àáfàá kan lé, torí kò sí àáfàá kan lábẹ́ sọ́mọ̀ tó ní ìwọ̀ tó àwọn òbí yín lọ́dọ̀ yín Alhaji Wasiu Ayinde. Kò sí àáfàá kan tó ní ìwọ̀ tó àwọn òbí yín lọ́dọ̀ yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ kíní kan dájú pé tọ́lọ́run bá yọ ìsìjàbá àwọn òbí yín kò lára yín kò kúta àáfàá kankan mọ́ lábẹ́ sọ́mọ̀. Àáfàá kankan ló sọ yín níbẹ̀ yìí dà o. Àáfàá kankan kọ́ ló sọ yín níbẹ̀ ṣe dà. Ọba tó ní yín ló kọ́ ní láwọlì màfúsì pẹ̀lú àníyàn àwọn òbí yín. Torí pé Ọlọ́run júwe àwọn òbí méjèèjì ni wàbìlì wálìdé ẹ̀ǹzánà. Èmi dẹ̀ máa ń jẹ́ kó yé àwọn pé òbí méjèèjì ló ṣe pàtàkì inú ayé, dandan kọ́ ní ìyá nìkan, torí ìyá nìkan la máa ń sábà sọ. Ṣùgbọ́n àwọn òbí méjì ṣe pàtàkì inú ayé torí pé ó jẹ́ pé àwọn ìyá náà máa ń ṣe wàhálà jù láyé ṣe máa ń rò bẹ́ẹ̀. Ìdí eléyìí Alhaji Wasiu Ayinde àkíyèsí mi fún yín wá ni wípé irú tó ṣẹlẹ̀ yìí ó burú ju ọ̀rọ̀ ganugamu táwọn èèyàn ń sọ lọ. Tọ́rọ̀ bá wá rí bó ṣe rí yìí, ẹ ti ṣàṣìṣe yẹn náà o, ẹ lè rí ìyá mi mọ́ o. Torí pé ọjọ́ tí gbogbo ẹni tó bá súnmọ́ yàn láyé tó bá kú, bàbá ni, ìyá ni, ọkọ ni, ẹ̀gbọ́n ni, àbúrò ni, ọmọ ni tó bá kú, dandan ni kíyàn wà nílé fúnjọ́ mẹ́ta kó máa ṣe tánsíà kó máa wá kì. Ṣé wá rí Ọlọ́run má jà rí o, Ọlọ́run má jà rí o, inú ẹni tí ẹ lè rí padà mọ́ làwọn òbí. Bí ọmọ bá kú, bí wọ́n bá fọmọ́lẹ̀ tó bá lọ sóde eré kò tún tó burú, ìyàn tí lè padà bí ọmọ mi. A máa bẹ Ọlọ́run má pọ̀ ọmọ fún wa o. Bẹ́gbọ́n bá kú, bábúrò bá kú, bígbọ́n bá kú, àmọ́ táwọn òbí bá kú, èèyàn ò lè rí ẹlòmíì fi replace àwọn òbí yẹn o. Kódà máa ṣe bí ìyá ò lè dàbí ìyá, máa ṣe bí bàbá ò lè dàbí bàbá, kò sẹ́ni tó lè ṣe bí àwọn yẹn ṣe ṣe. Kò sẹ́ni tó lè ṣe bọ́ ṣe ṣe o. Ṣé wá rí àwọn àfáà tó yẹ kó pè ní sákìyèsí bẹ́ẹ̀ tẹ́ lọ bá àwọn lè mí rí gẹ́gẹ́ bí pé àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí. Tó dẹ́yìn ò mọ̀, àwọn ló yẹ kí wọ́n pè ní sákìyèsí pé ànájọ́ tàná tí wọ́n kú, ọjọ́ tí wọ́n ń ṣerú eléyìí, ṣe bá Alhaji Wasiu Ayinde ló wá play ìjọ náà nílọrin. Ọjọ́ tí àná tí wọ́n kú, kí ló táwọn fi jókòó sílé tó wọ́n fi wá sínú họ́ọ̀lù. Àbí tírú ẹjọ́ yìí bá ṣẹlẹ̀ nínú ìlú tó ń bá wa kó bá Mufti, ipe ta ni kéèyàn fi àpọ́nlé fún nínú òbí àti àáfà ta ni ẹjọ́ ni Mufti máa dá. Ó túmọ̀ sí pé àwọn lẹ́ẹ̀kọ́ wọn sọ fún yín, ẹ̀yin ò mọ̀, tí wọ́n bá wá sọ fún yín tí ẹ mọ̀. Àmọ̀ràn mi ni wípé èmi sọ ni o, bóyá ẹ lè gbéyàn méjì mẹ́ta dìde kí wọ́n lọ ṣe umura àbí kán lọ ṣe háàjì fún ìyá yín lórúkọ ìyá yín. Àmọ̀ràn ni o. Bóyá kán lọ ṣe umura àbí kán lọ ṣe háàjì fún lórúkọ ìyá yín. Bóyá Ọlọ́run á wo àìmọ̀ yín yóò fi bá yín ká aburú yẹn, torí pé tí ẹ bá wò níran tí ẹ bá wò iye sọ̀rọ̀ tá à ń sọ yìí, àní bàbá Mufti sọ wípé ọjọ́ tí ìyá tàwọn kú, ẹ̀rù ń bà wọn káwọn pé ṣé ìgbésí ayé àwọn ò ti tán, ìyàwó wọn ló dá wọn padà, ṣé wọn bẹ lọ́hùn kẹ́yìn tán ni, tí wọ́n bẹ lọ́hùn kẹ́ má ṣe dáadáa ni, torí pé ìyá ti yín lélẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu.